dé o ó dilé bàbá Akomolafe mo relé alájà 11 tó jẹ́ Benjamen wọ́n mo ń ké sí àbí Sunday ò sílé ọmọ ẹkùn àlùkò ló rán mi níṣẹ́ ó ní báńkì ọ̀dẹ́lẹ́dẹ́lẹ́ bàbá tó bí ọlọ́mọ ọ̀húnlé ìlàwẹ̀ ní mímú ire ọmọ olómi ọ̀pá mo pé ṣe bí odò ọ̀rẹ́ ni mo rí ọmọ dàgbọ́dàbẹ̀ mo odò ọ̀rẹ́ ọmọ igúrù ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ dọ̀nà odò ọ̀rẹ́ òní tí sọjá bí ọ̀sáyé wọn rèlé bàbá rẹ̀ ebi ọlọ́mọ lówó orí Yínká bàbá Afọláwẹ̀ mi wọ́n mo ń ké sí kórìíre mọ́ ṣe burúkú mọ́ ṣe rógun àǹkóbá lọ́la bàbá mi òkè bàbá Afọlárin wá dẹ́kun máa jẹ́ mi lóde mi bàbá Afọláyínká kó mọ́ ṣe rógun àǹkóbá kó mọ́ ṣe rógun àǹdáwábá orí rẹ̀ ò ní burú ò ní fi ṣòkòtò péńpé ló kọba lọ́la ilé Èdùà ọmọ rẹ̀ ní mo ògùn lẹ́rìn wọn àwọn lọ́mọ awórin túnrin rọ ọmọ olódò yín akin àwọn lọ́mọ ọmọ awúkọ gbèrè bí erin fún ọmọ agùnfẹ̀ gbèrè bí ojókù ọkọ onírè ẹgbẹ̀dẹ àdá bàbá yẹn ẹgbẹ̀fà ọkọ Kristiana máa gbádùn máa rọra bàbá mi àníbò ti sọjọ́ bí òní àníkún owó àníkún ọmọ àìkúbalẹ̀ ọ̀rọ̀ ikú nípa onírè wéèrèwé àárí bàbá kéwì lèmi ń jẹ́ o.